ìwọ tó wá padà sílé jẹ́ kí dáadáa rẹ kó lékún sí, dáadáa rẹ síyàwó ẹ, dáadáa rẹ sáwọn ọmọ rẹ, dáadáa rẹ sáwọn òbí rẹ, dáadáa rẹ sáwọn alábàágbé rẹ, dáadáa rẹ sí gbogbo àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam jẹ́ kó lékún sí, àmì pé hajj rẹ gbà mí. àmọ́ tá a bá darí hajj tó a pè sìgá òfò tó mu ó tún padà díẹ̀ ó tún wá ń fa èéfín yẹn bíi ti Iblis, ó tún ń fa gbó. ó lọ rí i pé àwọn lárúbá mi náà wọ́n máa mu sìgá àbẹ́rẹ́ rí nǹkan tó ń rí mákànù. la hawla wala quwwata illa billah. abẹ́ni tó dé tó yẹ pé gbogbo ṣe hajj kọ́ máa bí wọ́n ṣe ń ṣe àfàkùkọ mákàtí ń ròyìn. yóò máa ròyìn àwọn ròyìn rọ́ ikọ́dà adìẹ mi àbá ara adìẹ maka màjí àtòróró tẹ́yìn ó fi dín gbogbo ẹnu rẹ̀ lọ́wọ́ àbẹ́rẹ́ rí rọ́ burúkú mbẹ́. so ẹ̀yin náà tẹ́sí máa mú wọn pìtàn àkùkọ maka ẹ̀yin náà dínkù. ẹ̀yin ò ní sọ fún wọn pé tán iṣẹ́ hajj tẹ́ lọ ṣe yìí o abẹ́ Allah kó tẹ́wọ́ gbà o abẹ́ Allah kí dáadáa yín kó tún lékún sí o àwọn tá a ti lọ kí Allah ó ṣe rọrùn fún wa ẹ máa kẹ́ ẹ ròyìn fún wa bó maka rí náà rí. ní tí wọ́n fẹ́ gbọ́nu sá wọ́n fẹ́ gbúrò bóòlù àkùkọ maka rí. so àwọn náà tó sì pé tán àwọn máa rọ́ pa ó lè pa àkùkọ maka ga tó àgbà àjí ẹ̀dínkù ọ̀dà ọ̀tún báyìí. so torí de eléyìí báyìí abẹ́ Allah kó tẹ́wọ́ gba hajj ẹni tó lọ sí dáadáa lékún dáadáa Olúwa Ẹlẹ́dàá kó fún wa ṣe kó fún àwa náà ṣe. abẹ́ Allah azza wa jal àwa tá a ti lọ k'Olúwa kó ṣe lílọ wa nírọ̀rùn, k'Olúwa kó ṣe àti ṣẹ̀sìn náà nírọ̀rùn, kó wá ṣe látẹ̀wọ́gbà lọ́wọ́ wa. àwọn tó ti lọ rí k'Olúwa má ṣe lílọ tí wọ́n ti lọ lálọ́ ma, Olúwa Ẹlẹ́dàá kó túbọ̀ ṣínà fún ní kálukú wa. a máa gbé lẹ́yìn ìgbà tí àwọn ọmọ àyà wa nínú ẹ̀sìn Islam àwọn tó lu Ẹlẹ́dàá wa tó ràn lọ́wọ́ láti lọ ṣiṣẹ́ hajj tí wọ́n ti rí ṣe hajj wọn ṣe láti nǹkan bíi ijọ́ mélòó iná làwọn alálàájì káàkiri gbogbo àgbáńlá yìí ni wọ́n ti ń darí padà sórílẹ̀-èdè wọn. tó lu Ẹlẹ́dàá wa bó ti ṣe sọ wọn lọ ó sọ wọn padà sílé láyọ̀ àti àlàáfíà. orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà gbẹ̀yìn nínú àwọn orílẹ̀-èdè táwọn alálàájì ti gbéra lọ tí wọ́n sì tún ti ń padà sílé lálàáfíà. abẹ́ Allahu azza wa jal kó ṣe hajj àwọn ẹni tó lọ ṣe hajj náà ní hajjan mabrura. Olúwa kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn kó ṣe hajj wọn lọ́kàn nínú sábàbí téèyàn máa fi rálì jánnà wọ̀ lọ́la gbẹ̀ndàl kìyàmù. wáyé o ní ìgbà tí alálàájì bá darí kó ṣọ́ra fún àwọn àṣàkáṣà àwọn nǹkan tó ṣe pé kò níláárí kò nítumà tọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa mójútó lẹ́yìn ìgbà tí wọ́n bá darí hajj. nínú rẹ̀ ní kí alálàájì kó gan kalé kó má lọ mọ́sálásí rárá wípé àfi tó bá tó dijọ́ kan tó wọ́n wọ mọ́sálásí ó wọ mọ́sálásí báwo ní Mẹ́kà àti Madina tẹ́ lọ́lọ́run tí èsì mọ́sálásí náà lẹ́ ń wọ̀ lójoojúmọ́ ni ṣebí jọ́sìn náà lẹ́ lọ sí lọ́hùn tá ńlá sàkásà sàárà nù wọ́n á lọ wọ mọ́sálásí níjọ́ wọn bá ní wọ́n wọ mọ́sálásí o gbogbo àwọn alábàáṣe àwọn ẹni tó wà nítòsí àtàwọn ẹni tó wà ń jìnnàjìnnà wọ́n wà tẹ̀lé wọ́n bá wọ mọ́sálásí wọ́n wà jọ máa ń kó aṣọ àwọn oníkàkàkí àtàwọn onílù àwọn náà wá jẹ pé wọ́n sìn wọ́n wá mọ́sálásí wọ́n mọ̀ wá lùlù alájà tó re Mẹ́kà tó bọ̀ àbáláàjì tó re Mẹ́kà tó bọ̀ àwọn máa jó mùkúlùmù kẹ́ńkẹ́ wọ́n máa kó mọ́lẹ̀ láàrin títì wọ́n dagorú láàrin títì wọ́n pa àwọn tí Mẹ́kà dé ẹ̀rù ń bà wá tó bá pẹ́ àjì rẹ̀ gan jẹ́ ọ jẹ́ gbígbà lọ́dọ̀ Allah kọ́mọ́ lọ jẹ́ pé tó ń ṣe gan ó ti fi bàjẹ́ wọn ò dá nǹkan kan mà wọ́n rò péré lẹ́sìn ó rò yí pé òun lọ gboríkì wá ni òun gbádé ànábì wálé kí á lòun ò ní yọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ làwọn jọ lọ tí wọ́n ti kú kí lòun ò ní jó sí ìjọ wọn ni kò fi dúpẹ́ ìtàdírẹ́kẹ́ wọn fi kó fi oore mà kó fi hàn pọ́ ọmọ oore la hawla wala quwwata illa billah. tí ó bá ti wá wọ mọ́sálásí lórí àṣà rádaràdà kò ní wá mọ́sálásí o ilé ni ó máa gan sí ilé ni ó ti máa jókòó tí ó ti máa ṣe sọ̀lẹ́ ó di ìgbà tí ètò bá tò tí gbogbo òmúra bá tóra wọn ìgbà náà ni ó tó wá di wípé wọ́n wọ mọ́sálásí
gbà náà ni ó tó máa ṣe sọ̀lẹ́ à ẹ̀rù ń bà wá pé hajj rẹ̀ ọ̀gbà nítorí pé nínú àmì pé ìjọsìn tó ṣe tán yìí gbà àwọn olùmọ́ni nínú àmì rẹ̀ oníkọ́ jẹ́ pé ìjọsìn rẹ̀ ó tún dáa ju tàtẹ̀yìnwá lọ ọ̀dọ́ tí wọ́n lọ mọ́ṣáláṣí tó wá délé tó wá mọ́ṣáláṣí má ṣé ìjọsìn rẹ̀ dànù àbí ìjọsìn bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ torí di eléyìí má bà ìjọsìn rẹ̀ jẹ́ o má tanra rẹ̀ jẹ́ dànù bákan náà nínú àwọn nǹkan ó náà ní kálálàájì òde kọ́ máa wò pé ẹnu òun dẹnu àṣẹ báwo kí ni wọ́n ń pè láṣẹ náà ẹnu rẹ̀ dẹnu àṣẹ ẹnu rúnrún náà lọ dẹnu àṣẹ ọ̀dà nǹkan kan mà Olúwa Ẹlẹ́dàá ló bá ti pé kí nǹkan ṣẹ kó sì ṣẹ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun Olúwa Ẹlẹ́dàá ní pé kí nǹkan ṣẹ kó ṣẹ ìgbàgbọ́ wọn onípẹ́ táwọn bá ti dá jìde fógójì ọjọ́ ẹnu àwọn dẹnu àṣẹ tó ń bá sọ̀rọ̀ òdì ọ̀rọ̀ sí ọ àfà yóò mú ọ ni tó ń bá sì ṣàdúrà fún ọ yóò sẹ́ni eléyìí tó bá yẹ pẹ́lẹ́ bọ́ bá ní ọ tó bá ké káfìrí bá ní ọ àmọ́ mùsùlùmí ẹnu àṣẹ pọ̀ ẹnu àṣẹ ni ẹnu àṣẹ tó ń fi ń ṣẹ́gi ni. akramakumullah ìwọ àmọ́ bẹ Allah gẹ́gẹ́ bá wa tá a lọ hajj náà ṣe ń bẹ Allah ibi kí Allah dákun kó gbàdúrà wa ni ẹnu wo lẹ́nu àṣẹ ẹnu ẹ̀ wo lẹ́nu àṣẹ tó ń tan rẹ̀ dànù. torí ẹ̀ ṣọ́ra fún ìgbàgbọ́ kí gbàgbọ́ eléyìí tó pọ̀lọpọ̀ ń gbé ká ìgbàgbọ́ rádaràdá eléyìí tó wá látara òdo àìmọ̀ nípa ẹ̀sìn. bákan náà kálálàájì òde kẹ́yìn àwọn àpè lórúkọ rẹ̀ ìyá alágbájá bàbá alágbájá tẹ́ ẹ máa pè kọ́ afájúró pé kíni kó ló wá sọlá fún yàn kẹ́ máa ṣe lára rẹ̀ ìlara kí la ṣe o ẹ màmí lálàájì ni ọkọ̀ ọmọ pàjọpọ̀ àràfọ́ ọdún yìí ni pẹ̀lú àwọn tó lọ hajj la ilaha illallah ó túmọ̀ sí pé ń tọ́ wá lọ sí hajj nù oríkì lọ́ wá lọ jàmá oríkì lọ́ wá lọ́kọ̀ lọ sí sí hajj lillah bẹ́ẹ̀ sì ni ẹni tó ní ládàá nídìí ṣe hajj ó ní man hajja lillah ẹni tó bá ṣe hajj tiẹ̀ nítorí ti Allah. bákan náà ó darí hajj ó gbọ́dọ̀ padà sí di pálapàla rẹ o ìdí rádaràda rẹ o owó èlé olè jíjà jìbìtì àfọwọ́rá ẹbọ ṣíṣe ọ̀fọ̀ pípé ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn dáridári ẹgbẹ́ àwọn ọmọlẹ́gbẹ́ ológbóni ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó gbogbo àwọn ẹgbẹ́ orí ibùtọ wa kọ jẹ pé o ti túbá o gbọ́dọ̀ padà sídìí rẹ̀ má o gbọ́dọ̀ fàájì ṣe zina o gbọ́dọ̀ fi mutí o gbọ́dọ̀ fi tọ́tí o gbọ́dọ̀ fi rọtí o gbọ́dọ̀ fi ta tẹ́tẹ́ o gbọ́dọ̀ fi lu jìbìtì hajj rẹ̀ o gbọ́dọ̀ fi parọ́ bẹ̀rù Allah rántí kó tí bólú àṣàdéhùn nígbà tó lọ sí Kaaba ọ̀n bólú àṣàdéhùn ìwọ Allah bó ti ṣe sọ mi débi mọ́ ń ṣàdé fún wa Allah pé n tó kù fún mi nínú gbèsè ayé tí a ní màá ma fi ṣe mọ́ wàá délé kọ́ yí àdéhùn. Ya ayyuhal ladhina amanu awfu bil uqud àdéhùn yẹn máa pé rántí pé èèyàn kì í parọ́ fọlúwa kó mú jẹ rántí pọ̀ sọ fún Allah kíkẹ́ gbogbo wa burúkú àwọn wa pálapàla tó ń wù kó tó di pọ̀ lọ sí hajj ya Rabb tó o bá fi lè sọ mi délé lálàáfíà n tún padà sídìí ẹ̀ mà má padà sídìí rẹ̀ má o má padà sídìí rẹ̀ má o má bà hajj rẹ̀ jẹ́ o ẹ̀kan nínú gbèsè ayé ìní hajj jọ́ràn yàn lórí èèyàn ọba àṣẹgbẹ̀rún hajj ẹ̀yọ̀ kan ètò ọkọ̀ ṣeun náà lọ́ràn yàn má bà hajj rẹ̀ jẹ́ má ta iṣẹ́ olóore rẹ̀ ń padànù lẹ́yìn ìgbà tó ti rí ṣe ọ̀dàlẹ̀ ní ọlọ́tẹ̀ ní ọ ìwọ àtàwọn alágàbàǹgebè lẹ́njọ́ ń ṣe dákun jáwọ́ dànù má bá wọn ṣe má àwọn tẹ́ ń jọ ń dìtẹ̀ kó lẹ́yìn wọn wọ́n ti wọ́n bá tiẹ̀ jẹ́ nítorí pé abatẹnijẹ́ kìí fẹ́ yanu àfi t'Olúwa bá ní kí wọ́n gbọ́n wọ́n lọ́wọ́ ajára rẹ̀ kó lẹ́yìn wọn tí èèyàn bá kíyèsí gbèsè ayé wa tá a wà yìí ẹni tí wọ́n fẹ́ kọ́ da fún aláyé lọ́rùn lọ́pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń jọ ń kóra yín kátẹ́ lẹ́ǹjọ́ ń sọ̀rọ̀ ẹ̀hún dákun gbé wọn yẹ̀wò kọ́ gbọ́n wọn yẹ́bẹ́yẹ́bẹ́ ẹni tó bá jẹ́ pé ń fẹ́ ọ́n torí ti Allah
ẹni tí máa ń pa kéésì rẹ já ṣe ti Allah, ẹni tí máa ń pa kéésì rẹ já jáwọ́ di ẹsẹ̀, àwọn ni kò dì mú. àmọ́ gbogbo ẹni tó jẹ́ pé bí kẹsà ìdá bí kẹsà burú iná ní máa pè yín lọ sídìí rẹ̀, dákun jára rẹ kó lẹ́yìn wọn, má jẹ́ wọn bà tiẹ̀ jẹ́. torí ìwọ alálàájì tó lọ ẹlẹ́dàá wa ti ṣàánú rẹ tó ti lọ tó ti dé lálàáfíà, ìwọ alálàájì tó lọ ẹlẹ́dàá wa tí ò ní kí tiẹ̀ kọjá síkú, òkúkú ní sáláì rí ò ní sáláì gbọ́ nínú àwọn tẹ́ lọ́jọ́ ṣiṣẹ́ hajj, ẹni tó lu ẹlẹ́dàá wa tí ò jẹ́ káwọn padà sílé báyìí. àwọn náà abẹ́ Olúwa kó bá wa foríjì wọn, abẹ́ Olúwa kó bá wa kẹ́ wọn, kó bá wa gẹ̀ wọn. ìwọ tó wá